A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Alága iléeṣẹ́ Dangote Aliko Dangote ti tipasẹ̀ agbẹjọ́rò rẹ̀ pé ẹ̀sùn ìwà ìjẹbánu tako adarí iléeṣẹ́ alámòjútó epo àná NMDPRA Farouk Ahmed ní olú iléeṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn tí wọ́n jọ̀wọ́ ẹ̀sùn yìí kan náà kúrò ní ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìjẹbánu ICPC. Ìpinnu tí wọ́n ṣe láti fi mú ẹjọ́ yá kánmọ́kánmọ́ nínú ìwé ẹ̀dùn ọkàn tí adarí agbẹjọ́rò Dangote Agbamòfin OJ Onaja buwọ́wọ́ lù ni wọ́n ti rọ àjọ EFCC kí ó ṣe ìwádìí ẹ̀sùn àṣìlò ipò àti ìwà ìjẹbánu tako Ahmed kí wọ́n sì fi jófin bí ó bá jẹ̀bi ẹ̀sùn. Wọ́n fi kún un wípé Dangote yóò pèsè ẹ̀rí láti fìdí ẹ̀sùn rẹ̀ múlẹ̀ lábẹ́ òfin kí ó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn adarí yòókù tí wọ́n wà ní ipò gíga tí wọ́n ń lo àǹfààní ipò wọn fi kówó ìlú sápò. Wọ́n ní ìgbésẹ̀ yìí ṣe àfihàn àfojúsùn Dangote fún ọwọ́ mímọ́ àti ìṣirò tó múnádóko ní ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì ní Nàìjíríà. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 14 oṣù kejìlá ọdún 2025 ni Dangote ké gbàjarè lórí ẹ̀sùn ìwà ìjẹbánu Ahmed bí ó ti ní ìgbé ayé tí ó ń gbé kọjá iṣẹ́ tí ó ń ṣe. Gẹ́gẹ́ bí àlàyé Dangote, 4 nínú àwọn ọmọ Ahmed ni wọ́n lọ iléèwé olówó ńlá ní orílẹ̀-èdè Switzerland pẹ̀lú òbítíbitì owó tí ó wọ ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù dọ́là. Dangote dárúkọ orúkọ àti iléèwé kọ̀ọ̀kan tí àwọn ọmọ Ahmed ń lọ pẹ̀lú iye tí ó ń san lórí orí kọ̀ọ̀kan tí àpapọ̀ rẹ̀ fi jẹ́ mílíọ̀nù $5 fún iléèwé sẹ́kọ́ndírì pẹ̀lú mílíọ̀nù $2 mìíràn fún ìwé gíga títí kan $210,000 owó tí ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ Faisal ń san fún MBA program ní Harvard. Ó ní ọmọ orílẹ̀-èdè lẹ́tọ̀ọ́ láti mọ orísun owó wọ̀nyí, pàápàá jùlọ tí ọ̀pọ̀ òbí láti ìpínlẹ̀ Sokoto tí Ahmed ti wá ń làkàkà àti san ẹgbẹ̀rún $10,000 $10,000 owó iléèwé ọmọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. International Society for Social Justice and Human Rights ISSJHR ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìyọnípò tako gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti igbákejì rẹ̀ Ọ̀jọ̀gbọ́n Ngozi Nma-Odu bí wọ́n ti kìlọ̀ fún àwọn aṣòfin tako bí wọ́n ti ń túmọ̀ sùúrù ará ìlú sí àìlágbára. Ẹgbẹ́ yìí ṣe ìkìlọ̀ fún ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers tako ìgbìyànjú àti ṣe lòdì sí gómìnà àti igbákejì rẹ̀. Nínú àtẹ̀jáde láti ìlú Port Harcourt ní Chancellor ẹgbẹ́ Omenazu Jackson ti ṣe àpèjúwe ìgbésẹ̀ ìyọnípò yìí ní èyí tí ó ṣe lòdì sí ìjọba tiwantiwa, anti-democratic, constitutionally reckless àti àṣìlò ipò lórí òfin. Jackson tẹnumọ́ wípé ìyọnípò kìí ṣe ohun ìjà òṣèlú ṣùgbọ́n ìlànà tí ó dá lórí òfin. Ó ṣe àpẹẹrẹ ìwé òfin orílẹ̀-èdè fún ti ọdún 1999 tí ó yànnàná ẹ̀sùn àṣemáṣe tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ tí òfin ṣe àtìlẹ́yìn fún. Jackson tẹnumọ́ wípé ìgbésẹ̀ ìyọnípò tí ó bá yàtọ̀ sí èròǹgbà ará ìlú jẹ́ ìkọlù sí òfin ìjọba tiwantiwa. Fún ìdí èyí, bí wọ́n bá gbìyànjú àti yọ gómìnà lẹ́yìn ọ̀nà tí òfin là kalẹ̀, èyí lè yọrí sí ìgbésẹ̀ òfin pẹ̀lú gbogbo agbára tí ará ìlú ní lábẹ́ òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti ní ikọ̀ wọn ti ṣekú pa ògbólógbòó adàlúrú kan ní ìjọba ìbílẹ̀ Ukum bí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 8 lórí ìkọlù alágbára láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ní Jàtó Aka, ìjọba ìbílẹ̀ Kwande. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Udeme Ede ti sọ nínú àtẹ̀jáde àná wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n pín sí ẹ̀ka Jàtó Aka ni wọ́n fèsì sí ìdojúkọ alágbára láàrin ẹgbẹ́ òkùnkùn méjì
méjì tí wọ́n mọ̀ sí Red and Black ní Ọjọ́rú. Ìkọlù yìí yọrí sí ikú ọkùnrin méjì tí ọ̀pọ̀ fi ara pa yánnayànna kí wọ́n tó kó wọn lọ ilé ìwòsàn nítòsí. Edet ní afurasí 8 ní ọwọ́ tó lórí ìṣẹ̀lẹ̀, bí wọ́n ti rí ohun ìjà olóró bíi ìbọn ìléwọ́, cartridge, àáké 2 àti àdá 2 gbà níbi ìṣẹ̀lẹ̀. Ìgbìyànjú ṣì ń lọ lọ́wọ́ láti rí àwọn afurasí yòókù tí wọ́n na pápá bora mú. Níbi ìṣẹ̀lẹ̀ mìíràn ní ọjọ́ kan náà ni Edet ti ní ikọ̀ ọlọ́pàá ní ìjọba ìbílẹ̀ Ukwu gba ìpè wípé àwọn adàlúrú tí wọ́n dì hámọ́ra ogun gbèrò àti jí òtẹ́ẹ̀lì kan gbé nítòsí Channel 2 Zaki Biam. Lójú ẹsẹ̀ ni ọkọ̀ ìpàráàró súré dé agbègbè. Bí àwọn adàlúrú ṣe fojú gan ni ikọ̀ ọlọ́pàá ni wọ́n ṣínà ìbọn bolẹ̀, ṣùgbọ́n ọlọ́pàá dá a padà pẹ̀lú ìbọn tí ó le ju tiwọn lọ kí ọ̀kan nínú àwọn adàlúrú tó fi ara gba ìbọn. Wọ́n gbé ẹni fi ara pa lọ ilé ìwòsàn ìjọba ní Zaki Biam níbi tí dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti jáláìsí. Olóògbé yìí ni wọ́n pe orúkọ rẹ̀ ní Taka Samuel tí wọ́n ní ó jẹ́ ògbólógbòó adàlúrú láti Jandekwela ní ìjọba ìbílẹ̀ Wukari, ìpínlẹ̀ Taraba. Edet ní wọ́n ti túbọ̀ dá ọkọ̀ ìpàráàró síta láti lépa àwọn adàlúrú tí wọ́n mórí bọ́ pẹ̀lú àpá ọta ìbọn lára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Àjọ Jama'atu Nasirul Islam (JNI) tí Sultan ilẹ̀ Sokoto Sa'ad Abubakar ń darí ti bu ẹnu àtẹ́ lu ìṣekúpa tí ó wáyé láìpẹ́ yìí ní abúlé Kasuwa Daji, ìlú tí ó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Bogu, ìpínlẹ̀ Niger. Ìkọlù tí ó wáyé ní ọjọ́ 3 oṣù Kínní ni a gbọ́ wípé àwọn afurasí ọmọ ẹgbẹ́ Boko Haram tí Sadiku ń darí ni ó ṣe ìkọlù, níbi tí ènìyàn tí kò dín ní 35 (35) ti di olóògbé tí ọ̀pọ̀ tí wọ́n jẹ́ ìyáálé ilé àti ọmọdé ti di jíjí gbé. Gẹ́gẹ́ bí àlàyé àwọn olùgbé, wọ́n ní pẹ̀lú oró ni àwọn wọ̀nyí fi ṣe ìkọlù. Ọ̀pọ̀ àwọn tí wọ́n kú wọ̀nyí ni wọ́n bá tí wọ́n de ọwọ́ wọn mọ́ ẹ̀yìn. Àwọn wọ̀nyí dáná sun ilé àti ọjà abúlé. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé gbogbogbò Khalid Aliyu ní JNI ti fi ẹ̀dùn ọkàn wọn hàn sí ìjọba àti ará ìpínlẹ̀ Niger lórí ìṣekúpa. Ẹgbẹ́ yìí ní ìgbà wo ni aláìṣẹ̀ ọmọ Nàìjíríà fẹ́ jìyà àìmọ̀dídà? Wọ́n ní ìkọlù gbogbo ìgbà yìí kò ṣeé faramọ́ mọ́ fún ará ìlú. Èyí ṣe ń pọ̀ jù. Wọ́n wá gba ìjọba nímọ̀ràn kí wọ́n máa ṣe ìwádìí kúlẹ̀kúlẹ̀ láti mọ ìṣẹ̀lẹ̀ ìṣíwájú tí ó lè ṣe okùnfà irúfẹ́ ìkọlù báyìí. Bí wọ́n ti gbóríyìn fún ìjọba àpapọ̀, pàápàá jùlọ iléeṣẹ́ ológun ojú òfurufú pẹ̀lú ìkọlù àdó olóró tí wọ́n fi kọlu àwọn adàlúrú wọ̀nyí tí wọ́n sì ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní Bogu, ìpínlẹ̀ Niger, àwọn apá ibì kan ní Kwara àti Zamfara láìpẹ́ yìí. Wọ́n ní kí wọ́n tẹ̀síwájú nínú ìgbésẹ̀ yìí káàkiri pẹ̀lú àmúlò ìmọ̀ ẹ̀rọ bí ọmọ orílẹ̀-èdè ṣe ń pòǹgbẹ fún ìgbésẹ̀ tó lọ́rìn. Wọ́n wá ké sí àwọn Ummah Mùsùlùmí kí wọ́n tẹra mọ́ àdúrà, wá ojúrere Allah láti fòpin sí ìtàjẹ̀sílẹ̀ gbogbo ìgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Anambra Peter Obi ti ké gbàjarè lórí ìṣẹ́ tó túbọ̀ ń walẹ̀ jìn bí ó ti ní iná Nàìjíríà ń jó àjórẹ̀yìn, ṣùgbọ́n agbára òṣèlú nìkan làwọn olórí ń lépa. Nínú àtẹ̀jáde àná ni Obi ti ní 141 mílíọ̀nù ọmọ Nàìjíríà tí ó jẹ́ 62% iye èrò ni wọ́n ti ń gbé nínú ìṣẹ́, bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìkùnà orílẹ̀-èdè àti ìdúkokò mọ́ ọjọ́ ọ̀la orílẹ̀-èdè. Obi ṣàlàyé wípé bí àwọn gẹ́gẹ́ bí olóṣèlú ṣe ń du ipò agbára pín ipò kí ètò ìdìbò gan tó wáyé ní orílẹ̀-èdè ní ìdojúkọ. Ó ṣe àpẹẹrẹ àkọọ́lẹ̀ World Bank tí ó ń ṣe àfihàn àlékún ìṣẹ́ lọ́dọọdún fún ọmọ Nàìjíríà tí ó wà ní 81 mílíọ̀nù ní ọdún 2019, ṣùgbọ́n tí ó ti di 139 mílíọ̀nù ní ọdún 2025. Ìṣòro yìí peléke sí i láàrin ọdún kan bí ìṣẹ́ ṣe lọ sókè kúrò ní 115 mílíọ̀nù ní ọdún 2023 sí
129 mílíọ̀nù ní ọdún 2024 tí ó ti mílíọ̀nù 14 ọmọ Nàìjíríà sínú ìṣẹ́ sí i. Àsọtẹ́lẹ̀ ti wà wípé ó ṣeé ṣe kí ó wọ 141 mílíọ̀nù bí ó máa fi di ọdún 2026 tí ó túmọ̀ sí àlékún 26 mílíọ̀nù láàrin 2023 sí 2026. Bákan náà ni Obi bu ẹnu àtẹ́ lu NFF lórí bí wọ́n ṣe kọ̀ àti san match allowances tí wọ́n jẹ ikọ̀ agbábọ́ọ̀lù àgbà fún Nigeria Super Eagles bí ó ti ṣe àpèjúwe èyí ní misplaced priorities and pure sense of obligation. Obi sọ èyí bí ó ti ń fèsì lórí ẹ̀sùn wípé àwọn agbábọ́ọ̀lù wọ̀nyí kò tíì rí àjẹmọ́nú wọn gbà pẹ̀lú gbogbo ìpolongo àti iṣẹ́ àṣekára tí wọ́n ń gbé ṣe fún orílẹ̀-èdè. Obi ní ǹjẹ́ ọjọ́ kan lè lọ lórílẹ̀-èdè láìsí ìròyìn abanilọ́kànjẹ́ lákòókò tí orílẹ̀-èdè nílò ayọ̀ àti ìdùnnú tí àwọn agbábọ́ọ̀lù wọ̀nyí sì ń ṣe ìmóríyá pẹ̀lú àṣeyọrí tí wọ́n ń ṣe níbi ìdíje tí wọ́n mú inú ọmọ orílẹ̀-èdè dùn lágbàáyé. Ṣé ó yẹ kí wọ́n tún fi owó jẹ wọ́n níyà? Ó ní iyì orílẹ̀-èdè dá lórí ìpamọ́ àdéhùn bó ti ń wù ó kéré mọ́. Nàìjíríà gbọ́dọ̀ kọ́ bí wọ́n ti ń mú àdéhùn ṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Igbákejì olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Yusuf Datti Baba Ahmed ti ní òun ti ṣetán àti ṣiṣẹ́ fún Peter Obi níbi ìdìbò ààrẹ ọdún 2027 bí gómìnà àná fún ìpínlẹ̀ Anambra bá lè padà sí ẹgbẹ́. Baba Ahmed sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Trust TV lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Obi kúrò ní ẹgbẹ́ Labour bọ́ọ̀dì sí African Democratic Congress ADC. Aṣòfin àná yìí ní òun kò ní nǹkan ṣe pẹ̀lú ìpinnu Obi àti fi Labour sílẹ̀ bí ó ti ní èyí kò dí ìbáṣepọ̀ wọn lọ́wọ́. Baba Ahmed ṣàlàyé wípé pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú wọn ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ èyí kò mú àyípadà bá ìhà tí òun kọ sí Obi. Kódà àìpẹ́ yìí ni Obi bá kópa nínú ayẹyẹ tí ó wáyé láàrin mọ̀lẹ́bí rẹ̀. Ó wá sọ àsọdájú wípé òun yóò ṣe àtìlẹ́yìn fún Obi bí kò bá rí tíkẹ́ẹ̀tì àti díje fún ipò ààrẹ gbà láti ẹgbẹ́ ADC tí ó sì pinnu àti padà sí Labour. Bákan náà ni ó jẹ́jẹ̀ẹ́ àti bá Obi làjà pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn láàrin ẹgbẹ́ tínú ń bí sí Obi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olórin Nàìjíríà Ayọ̀dèjì Balógun tí gbogbo ènìyàn mọ̀ sí Wizkid ti fìtàn balẹ̀ láti di olórin Áfíríkà àkọ́kọ́ láti kọjá 10 billion streams lórí global streaming music platform Spotify. Àṣeyọrí yìí wáyé lẹ́yìn orin rẹ̀ tí ó wọ 10 billion stream mark ní gbogbo platform káàkiri. Àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìlúmọ̀ọ́ká ìràwọ̀ ará ilẹ̀ Canada Drake àti olórin Bírítíkò Tyler ni ó jẹ́ orin tí wọ́n stream jùlọ lórí platform pẹ̀lú bí ó ti fẹ́ẹ̀ tó bílíọ̀nù 4. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.